ayé wa o bí ayé sì ṣe wà ènìyàn náà bẹ bẹyẹ kan wà nínú igbó à ń pe ẹyẹ yìí ní ẹyẹ ìdì kódà mo fẹ́ràn ẹyẹ yìí gan. Kí ni ìdí tí mo fi fẹ́ràn rẹ̀? ẹyẹ ìdì ní àwọn characteristics kan tó jẹ́ pé gbogbo ẹnikẹ́ni tí ó bá lọ wo characteristics ẹyẹ ìdì kò sí bí ogun ṣe lele tó ó máa borí ẹ̀. Kò sí ẹyẹ tó lè gbójú kojú ẹyẹ ìdì. ẹyẹ ìdì ní àwọn characteristics tó pọ̀ gan. Àkọ́kọ́ níbẹ̀ ni wípé ẹyẹ ìdì kì í jẹ ohunkóhun tí ó bá ti kú. Kábíyèsí Elédùmarè. ẹyẹ ìdì kì í jẹ ohunkóhun tí ó bá ti kú. Gbogbo nǹkan tí ẹyẹ ìdì máa ń jẹ láìfù ni ó máa fún ara ẹ̀ mu, ó máa fún ara ẹ̀ pa. Jẹ́ n túmọ̀ yẹn fún ọ. Ọ̀pọ̀lọpọ̀ ìdí tí kò fi ṣe oríire, ìdí tí kò fi dìde, ìdí tí ìran rẹ̀ àti àlá rẹ̀ kò fi ṣẹ ni wípé èrò àná ó ń gbà á láyè nínú ayé rẹ̀ láti wá ba òní jẹ́. Listen, when you create a room for your yesterday mistake or to make the dream you have, gbọ́ mi ò ní o márùn lé lórí. You take a steps to overcome it. Ṣé ní characteristics tó lọ pẹ̀lú ẹyẹ ìdì ó pọ̀ gan? Bẹ́ẹ̀ni bí ẹyẹ ìdì bá fẹ́ gbé nǹkan, ó ẹyẹ ìdì ní tó fast target. Ìwọ ń kọ́ tí wọ́n ní fast target. Everything nípa ẹ̀ slow ni. Bọ́ sọ solution fún ẹ pé ogun tó ń jà ẹ́ o báyìí ni o máa tún slow, o máa dá ọjọ́ lé lórí ni. Ìdí ẹ̀ nìyẹn tí ẹ fi rí wípé ọ̀pọ̀lọpọ̀ kò dìde, ọ̀pọ̀lọpọ̀ ó ń gbàdúrà, ó ń wá wò bẹ́ẹ̀ pé ṣàdúrà ń gbà, àdúrà ń gbà. Gbogbo ìgbìyànjú kò sí èyíkéyìí tó mú fún nínú rẹ̀, ọwọ́ rẹ̀ gẹ́gẹ́gẹ́ ní ká ti bèrè. Nkẹ́kẹ́ wá wà pẹ̀lú ẹyẹ ìdì tí mo máa sọ nípa rẹ̀ kí n tó fi orí fọ́nrán yìí sílẹ̀. Kò sí ẹyẹ tó lè gbójú kojú ẹyẹ ìdì, ṣùgbọ́n ẹyẹ kan bẹ nínú igbó. Ayé wa o bí ayé sì ṣe wà ènìyàn náà bẹ ẹni mo sọ fún ọ. Ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì believe pé ayé wà wọn ò dẹ̀ mọ̀ pé èèyàn náà bẹ. Gbọ́ mi dáadáa, kò sí ẹyẹ tó lè gbójú kojú ẹyẹ ìdì, ṣùgbọ́n ẹyẹ kan wà à ń pè ní kànnàkànnà. Kọ̀nàkọ̀nà máa ń gbójú kojú ẹyẹ ìdì, ṣùgbọ́n ẹyẹ ìdì kì í fún kọ̀nàkọ̀nà láyè láti dá wálẹ̀ àbí láti jẹ́ kó lose target yẹ. Ìyẹn túmọ̀ sí wípé kò sí nǹkan tó lè kojú wọn náà, o ò gbọ́dọ̀ gbà kó já ẹ wá. Àṣírí ni eléyìí, bàbá àṣírí àwọn olórúkọ tèmi. Báwo ni ẹyẹ kànnàkànnà báwo ló ṣe ń kojú ẹyẹ ìdì? Bí ẹyẹ ìdì bá fò lọ, kọ̀nàkọ̀nà á bà lé lẹ́yìn ọrùn, á sì máa ṣàjẹ lókè ni o. Ṣùgbọ́n bó ṣe ń ṣàjẹ yẹn, kàkà kí kọ̀nàkọ̀nà kó sọ̀kalẹ̀ àbí kó sá fún, kọ̀nàkọ̀nà ò ní sá fún. Ìgbà yẹn ni kọ̀nàkọ̀nà máa wá nà ìyẹ́ rẹ̀ dáadáa. Àwọn máa fò dáadáa, bí ó ti ń fò lọ yẹn. Tó bá yá kọ̀nàkọ̀nà yẹn, ṣe àkọ́bí yẹn bá fò, atẹ́gùn máa gbé tó wà lẹ́yìn. Atẹ́gùn máa gbé kọ̀nàkọ̀nà títí atẹ́gùn máa gbé kọ̀nàkọ̀nà kúrò ní ẹ̀yìn rẹ̀. Ìyẹn túmọ̀ sí wípé kò sóhun tó bá là kọjá. Mo ti gbé ìgbésẹ̀ kan tẹ́lẹ̀, mi ì lè gbé ìgbésẹ̀ kan. Tó o bá ti sọ bẹ́ẹ̀, o ò níbi kankan tó ń lọ. Sórí mo ń fún ẹ ní àṣírí ni o, àṣírí dẹ̀ ju ogun lọ. Nọ́mbà tèmi kò máa yípo padà 08054 35 36 29. Bàbá àṣírí ìràwọ̀. Kò síbi tí ọ̀rọ̀ dálé lórí ìràwọ̀ tọ́lọ́run fún wa ní ọgbọ́n ìmọ̀ àti òye àti agbára láti kojú rẹ̀. Ó kù sí ọ lọ́wọ́. WhatsApp nọ́mbà yẹn